ọ̀rọ̀ ti ba wòlíì Fálẹ́yìmú lórí ohun tí wọ́n sọ nípa òṣùpá. Ọ̀rọ̀ ba bàbá yìí látẹnu wòlíì kan tí wọ́n fi òkò ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí wòlíì Fálẹ́yìmú pé gẹ́gẹ́ bí àgbàlagbà, gẹ́gẹ́ bí àgbà wòlíì, pé ṣó yẹ kí wọ́n máa sọ gbogbo ohun tí wọ́n ń sọ nípa Saheed Osupa, pé ṣebí wọ́n rí bí wọ́n ṣe fọlọ́pàá gbé Portable, pé ṣó wá dáa bẹ́ẹ̀ kí wọ́n ní wọ́n gbé wòlíì Fálẹ́yìmú. Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Wòlíì yìí náà fi ọ̀rọ̀ tó lágbára wọ́n fi ránṣẹ́ sí Prophet Fálẹ́yìmú. Àwọn òkú ọ̀rọ̀ ní ká pé, ṣùgbọ́n wọ́n pẹ́ sọ lóríṣiríṣi ọ̀nà, àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé àgbàlagbà ló yẹ kó máa bá ọmọdé sọ, ṣùgbọ́n nígbà tọ́rọ̀ ti di bó ṣe dà yìí, débi pé bàbá yìí ń sọ pé kí gbogbo ṣọ́rọ̀ kí wọ́n máa ṣọ́ ọ̀rọ̀ sọ, nítorí pé ọ̀rọ̀ lè múyàn wọ gà ó. Ẹ wo, ẹ má jẹ́ ń sọ gbogbo ẹ̀ tán, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú fọ́nrán yìí. Níbo ni ẹ̀yin àti Barrister rìn dé tẹ́ fi sọ pé Barrister gbé nǹkan mi fún tó pa nìyẹn? Kí ló pa ẹ̀yin àti Saheed Osupa pọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ tó fi di pé ìran wa ń jáde pé ṣe ló gbé nǹkan mi? Kí ni bísínẹ́sì ti yín dádì? Ṣe rí ẹ̀yin gangan tẹ́ ẹ jẹ́ àwọn bàbá wa ilé ẹ̀ jẹ́ ká gba yìí mọ́ láwùjọ. Dádì sà, ó ti pẹ́ tí mo ti máa ń gbà àwọn mẹ́sẹ̀jì yín. Nígbà tí Tinubu ń bírí, ó ní àwọn nǹkan tẹ́ ẹ sọ tó yẹ pé ojú sì ń ti àwa yìí gan pé àwọn ohun tẹ́ ẹ sọ. Because púpọ̀ àwọn ìkọ̀kan wà tẹ́ pé dádì ṣe ẹ mọ̀ wípé tí wọ́n bá gbé kámẹ́rà síyàn lójú báyìí, tẹ́ ẹ bá ṣọ́ra ẹ̀ẹ́dẹ̀ máa di ara yín láìmọ̀. Tẹ́ bá rí àwọn èèyàn báyìí, kẹ́ẹ̀kan rí èèyàn báyìí pé bí wọ́n pé ó yọ báyìí, àbí wọ́n gbé kámẹ́rà fún ẹ, àbí àwọn tẹ kámẹ́rà sí lójú, táwọn tó jókòó tí yẹn tí wọ́n interview yẹn, dádì mi ò fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe ní ẹ dàgbà tó, mi ò fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ gbọ́n tó, mi ò fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ ní ìmọ̀ tó. Ṣẹ́rí tí wọ́n bá fún tán bá dé ìkóríta àwọn interview kan, tán bá dé ìkóríta ẹ̀, dádì ẹ̀kan á máa jábọ́ lọ báyìí ni. Ẹ̀sà ẹ̀kan á máa yọ̀ lọ báyìí tẹ́ ẹ̀ ní tán bá ti pa kámẹ́rà yẹn gbọ́n, tẹ́ ẹ bá wá ń gbọ́n, tẹ́ ẹ wá ń padà wí, lẹ́ máa mọ̀ pé mo ti ṣe mistake. But mi ò wá mọ̀ bóyá nígbà tẹ́ ẹ ń sọ àwọn ọ̀rọ̀ yẹn bóyá ẹ mọ̀ bóyá ẹ ò mọ̀. Now ẹ wò ń sìn àwọn èèyàn ń pariwo káàkiri Saheed Osupa ó gbé kí náà ti ń porúkọ ẹ̀, ó gbé Portable. Dádì sà, wọ́n bú ìyá ẹ̀, wọ́n bú bàbá ẹ̀, ọlọ́jọ́ ikú ẹ̀ ò tí ì pè. Defamation of character. Portable sọ wípé Osupa Saheed pé ó gbé àjàpá sínú. Does that make sense? Kíru Portable yẹn wá máa sọ ọ̀rọ̀ tí ò nítumọ̀, ká máa wò pé òkè Portable ni bó ṣe ń sọ tiẹ̀ nìyẹn. At the end of the day, òun náà bára ẹ̀ níbi tí ó yẹ kó ti bára ẹ̀. Kó wá jẹ́ pé wòlíì ẹ̀yin tá a pè ní bàbá wa lẹ́tún sọ now, ká wá gbọ́ pé bí wọ́n ṣe gbé Portable, pé Osupa Saheed ní kán wá gbé ẹ̀yin náà, pé kẹ́ ẹ wá sọ ibi tóun ti lọ gbé nǹkan tóun gbé sínú yẹn, kẹ́ ẹ wá sọ síta. Now ṣé kò ní wá máa dàbí pé at this age dádì tí gbogbo àwọn ọmọ yín ń wò yín, ọmọ ti wà, ọmọ ti wà. Sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò bá mọ bí wọ́n ṣe ń ṣọ̀rọ̀ sọ, á wọ gàù nípasẹ̀ ọ̀rọ̀. Ẹ̀yin ò mọ̀, ẹ̀yin rò pé ṣe lẹ̀ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe gbá tẹ́ ń ṣàwo. Lọ́jọ́ sí ń bí gẹ́gẹ́ bí bàbá tẹ́ jẹ́ sí wa á lè sọ̀rọ̀, torí pé àwa jọmọdé sí yín. Ṣe lẹ sọ fún wa pé tí Tinubu bá wọlé ń jọ́sí pé ẹ máa padà sínú iṣẹ́ Ifá. Mi ò rò pé ó yẹ kẹ́ ẹ tún jáde láti máa sọ revelation mọ́. Because àwọn nǹkan kan wà débi wípé a ò nílò tẹ́ ẹ bá tiẹ̀ fi nǹkan wọn ẹ̀yin fúnra yín pé bá pé wọ́n fi wọ̀nyí lóòótọ́ o. Ṣẹ́ni tó fi wọ̀nyí ní kẹ́ ẹ bọ́ sórí social media kẹ́ ẹ máa wí ni? Àbí ibi tó fi wọ̀nyí ẹ ṣe snap bẹ, àbí kẹ́ ẹ kúkú gbé kẹ́ ẹ sọ pé báyìí tó bá mú yín kí ni proof yín, kí lẹ fẹ́ sọ, kí ni proof, kí ló ń tẹ́ fẹ́ fi proof? Èèyàn kì í sanra mọ́ ni. Tá a bá wá sanra ń sìn wàhálà ti dé. Tá a bá tóbi ń sìn pé a tóbi bóyá a tóbi. Gbogbo ohun tí wọ́n sọ tí wọ́n fi ránṣẹ́ sí wòlíì Fálẹ́yìmú lórí gbogbo ìran tí wọ́n sọ, kódà ọ̀rọ̀ yìí débi ọ̀rọ̀ ìran tí wọ́n sọ nípa Tinubu. Ṣẹgbọ́n ohun tí wòlíì yìí sọ
nípa ohun tí wòlíì Fálẹ́yìmú sọ nípa Tinubu pé Tinubu bá wọlé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé wọ́n ní àwọn á padà sídìí iṣẹ́ ẹ̀fá. Àwọn èèyàn dáhùn sọ̀rọ̀ yìí o, wọ́n fèsì lórí ayélujára o. Àjàní Adéwálé ó ní bẹ́ẹ̀ ni o. User Felamax ní God bless you sir. Ṣé làwọn èèyàn ń gbé sàǹdákátà fún wòlíì tó bá wòlíì Fálẹ́yìmú sọ̀rọ̀ yìí tí ó fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wọn. Kódà èèyàn kan ní God bless you man of God for your good talk. Olúwatósìn Múrákìyàn ló sọ. Ebony B ó ní dádì tí orí ẹ̀ ilé lágbára ẹ̀ rí ara nǹkan tí ó máa mú irú nǹkan báyìí wá rèé o. Aṣímọlówó ṣínà ní ẹ̀mí Ọlọ́run ti fi bàbá yẹn sílẹ̀, ogun ayé ń bá wọn fínra. Ṣẹlẹ̀ yóò wá pọ̀ jù. Ẹnìkan ní ìwà wèrè ló pọ̀ láàrin àwọn wòlíì èṣù. Kíní ló sọ bẹ́ẹ̀ di bash. Shefiu Wale ní after his fake prophecy about Tinubu 2023 he no suppose come out talk again. Shefiu Wale ló sọ̀rọ̀ yẹn. Oríṣiríṣi làwọn èèyàn sọ. Kódà gan Adétọ́lá Oyètọ́lá kan ó ní bàbá yìí kì í ṣe wòlíì rárá. Ramon Fagbọ́lá ní ẹ fi wọ́n sílẹ̀ àwọn kìnìkan. Ẹ wo ọ̀rọ̀ ń bẹ́nu fọ́nrán yìí o, kì í ṣe kékeré nítorí ohun táwọn èèyàn fi ránṣẹ́ ń bí yìí ó fi hàn yí pé àwọn èèyàn ti ń wo bàbá yìí lọ́jọ́ tó ti pẹ́ tí wọ́n sì ní oríṣiríṣi lọ́kàn. Ọ̀rọ̀ tí wòlíì yìí wá sọ ló jẹ́ káwọn èèyàn wá jáde báyìí o. Èèyàn kan ní thanks my good pastor more wisdom. Ìṣọlá ló sọ̀rọ̀ yẹn. Eléyìí ní God bless you sir. Wọ́n sì máa gbé bàbá yẹn náà ni àwọn náà sì máa ṣe babaláwo gbẹ̀yìn. User 7480 ló sọ ọ́. Aliu ní ẹ wo ẹ má jà tẹ̀síwájú lórí ọ̀rọ̀ táwọn èèyàn jù sí orí comment section yìí nítorí pé àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò ó lágbára díẹ̀ ni. Tom ní baba don't forget wetin he talk during election. Ìrètí Ọlájídé ní brother mi ayé yín á dára. Oníbàárà ni bàbá yẹn, Ọlọ́run ò ní ṣe irú onísọnù. Ọlọ́run ò ní ṣe yín ní oní tí wọn kò gbọ́dọ̀ ríran fún ọmọ ìjọ wọn ni. Oríṣiríṣi làwọn èèyàn ń sọ. Ẹ̀yin èèyàn wa kí lè ro tiyín náà? Ẹ fi drop comment yín sórí comment section. Remember láti like, share, kẹ́ follow wa. Thank you for watching. Fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.